Igúnnugún ní gbẹ́bà sọ́dọ̀ ayé. Ní àkàlàmọ̀gbò. Wọ́n ti gbẹ́bà sọ́dọ̀ ọ̀run o. Igúnnugún má jẹ máa jọ̀wọ́ gbé. Ṣé nítòsí ṣe ní gẹ́lẹ́bẹ̀ náà lórí kò sí yàtọ̀ ṣá? Àkàlàmọ̀gbò má jẹ máa jọ̀wọ́ àwọn tiẹ̀. Àti gbẹ́bà sọ́dọ̀ ayé o. Ẹ̀yin ayé ẹjẹ́ nù yányá. Mo ti gbẹ́bà àwọn àgbà nítorí Samuel àti James. Ẹ̀jí kẹ́kọ̀ọ́ gbà ó. Kò ní gbà. Tó bá gbé kalẹ̀. Tó bá gbé kalẹ̀. Tó bá gbé kalẹ̀ bá gba ojú fún ẹ. A sì wọ́n bẹ̀ wọ́n sọ bẹ́ẹ̀ ni, a sì bá bẹ́ẹ̀ ni. Ok, ìwọ ló ṣiṣẹ́ fáwọn ọmọ yahoo. Mẹ́nì ọgbọ́n àsìwọ̀n jẹ́ púpọ̀. Ẹ wo wèrè ṣá, ó dẹ̀ tún ní hin. Ẹ wo èmi rẹ fẹ́ ṣe fún yín gangan o. Ṣé rí èmi o? Bí èmi bá ṣògùn fún yàn, èmi á máa sọ̀rọ̀ ẹni lọ́wọ́ àmọ́ sọ̀rọ̀ ẹni lọ́rọ̀ púpọ̀. Ìyẹn máa lówó gidi kó bá wọ àgbà láti mi wá. Ò ń bá yá àwọn kan jẹ́, òfin tún tàwọn kan ṣe. Mi ò bá yé èèyàn jẹ́, àní èmi á máa sọ̀rọ̀ ẹni lọ́wọ́ máa sọ̀rọ̀ ẹni ṣẹṣọ ní dọ́lọ́rọ̀. Ẹ̀yin ọ́fíìsà, àwa ṣeré ń bì, ẹ̀yin ká ṣiṣẹ́ wa bí iṣẹ́ náà. Ò ń sọ pé ìwọ ń tọ́ àyà àwọn kan ṣe ni. Ok, wọ́n ń pa àwọn kan, òun fi ń dùn àwọn kan nínú. Òun wá ń bá yá àwọn ọ̀la jẹ́. Ṣé rí èmi? Wọn ò fẹ́ràn ọmọ bá ìjọba rojọ́ púpọ̀. Èmi ìjọba ní ọ̀rọ̀ púpọ̀. Ìjọba ọ̀tọ̀. Ìyẹn ọ̀tọ̀ ni. Kí lẹ fẹ́ ṣe fún yín gan fúnra yín? Fine. Tó bá fẹ́ jẹ́ ká mú ẹ dé station. Ó fẹ́ dé station rárá. Ó ti já sówó. Ìjọba lọ́rọ̀ púpọ̀. Lọ́rọ̀. Owó ni kókó. Bẹ́ẹ̀ni. Mi ò mẹ́ fún yín ní owó tí ẹ bá fẹ́ gbà. Ó fún yín ní èlò bí ọ̀kẹ́ méjì mẹ́ta mẹ́rin bí márùn-ún. Á fún yín lówó. Ẹyin ìyá òun bọ̀ o. Babaláwo ní ṣòògùn fún àwọn ọmọ ìyàwó. Olùrànwọ́ o. Olórí tí ìbálẹ̀ gbà lọ́wọ́. Ìyá gbà mí lọ́kàn. Ok. Sori kéèsì tó lágbá ni o. Ó máa sanwó ni. Máa fún wa ní 1 million. Kí ni kan? Màṣúrà kan. Masira kọ́ Bàṣúrù ni. 1 million naira. Ẹbí ọlọ́pàá. Èmi mọ̀ pé ẹmu náà lọ bẹ̀rẹ̀ mọ̀ṣúrà. Ẹmu kọ. Mílíọ̀nù kan. Mílíọ̀nù ẹlẹ́kọ̀ọ́ lè ní ọ́. Aláṣọ dúdú inú rẹ̀ dúdú púpọ̀. Ojú rẹ̀ tún dúdú púpọ̀. Ó lè ní ọ́. Ṣé o máa gba owó tó dùn wà lọ́wọ́ àwọn ìyàwó? Bí ọkọ̀ jẹ́. Èmi tó kàn wá náà ni pé tó o bá fẹ́ jẹ́ ká gbé ẹ dé station wa, a máa gba 1M lọ́wọ́ ẹ̀. Mo ṣe bẹ́ẹ̀ ní nǹkan ṣe. Mo ṣe bí bá bí ọ̀kẹ́ méjì àbí ọ̀kẹ́ mẹ́ta, èmi á fún yín bí 2000. Èyí bí ọ̀kadà padà. Babaláwo. Ń bẹ̀rẹ̀ 1 million. Ó lè ní èyí kẹ̀kẹ́ fúnra yín. 2000. Abẹ́wà bí ọ̀tá. Ẹ̀gbọ́n ẹ̀jẹ̀. Sọ tó bá gbé kalẹ̀ lọ fún níbọn lórí. Ọlọ́pàá. Ọjọ́ bá jí lẹ́tù sí mi. Ògúnlẹ̀ ká yẹ ẹ̀sìn mọ́lẹ̀. Kò láṣọ lẹ́gbẹ̀ẹ́ kí bàbá rà. Ọjọ́ ìgbọ́nsẹ̀ mi. Ẹ wọ ìmọ̀ ọ̀bẹ̀mí lẹ́rù o. Bábílẹ̀tò ọ̀bẹ̀mí lẹ́rù èmi ọ̀nà yín lògùn o. Ọ̀nà ta ló ń tani lóògùn? Ọ̀nà èmi lóògùn. Èyí wọ̀ ṣẹlẹ̀ wọ́n ní ẹ̀ lògùn. Ọ̀nà ta lóògùn. Wọ́n mọ́ láì dá. Ọ̀fíìsà. Kí ló ń ṣẹlẹ̀ náà? Ẹ̀rù gbà èmi o. Kí ló dé? Arákùnrin yìí ní oògùn o. Ògùn kí ni? Kò lóògùn jọ. Ológun jọ. Ológun. Kí má gbélé. Ìyẹn ṣe mẹ́wàá kẹ́mi náà ṣọyọ̀ kan. Àwọn àgbò yìí tó jura wọn lọ. Ẹ ṣe mẹ́wàá kẹ́mi náà ṣọyọ̀. Tó bá gbé kalẹ̀. Kí ni? Kò sí kókó jọ. Ọlọ́pàá. Wọ́n ní àwọn ṣe ọṣẹ́ ni. Iná tó ṣe kọ́mọ ni. Èyí ò lájọ. Wọ́n ní àwọn ṣe ọṣẹ́. Ìkà tó ṣe mọ̀ gbẹ̀wẹ̀ jẹ́. Ìkọ̀lọ̀ tó ṣe ń kọ́. Ó mà kú sí. Ní bá nàí lẹ́lẹ̀ yẹ kú ni. Ayé yẹ bàjẹ́ ni. Adé mọ̀ mí nù. Ọ̀fíìsà. Ẹ kájọ lọ́sọ̀. Ẹ kájọ ẹja gbígbẹ lọ. Ẹ mú lẹ́mí ẹ̀ náà. Báwo bó gbẹ bá gbẹ yín? Ẹja ló lẹ́ni sọ́mi ọ. Èmi rí iná. Ayé yẹ bàjẹ́ ni. Ẹ má tún wọn mọ̀ wá mo ti kájà ọ̀nà mi kọjá. Mo ti kájà ọ̀nà mi kọjá. Ọ̀fíìsà. Mo lè sọ fún yín o. Ẹ má jẹjọ mọ jẹ wa o. Ẹnà mi kọjá mo ti kájà o.